Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára kẹrìnlélógún tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó sì jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ni gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ kúkú ṣe ń bá wa lọ. Ojú tẹ́ sì fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa kò ní di. Orúkọ tèmi náà ò kúkú yí padà. Ajíbádé Emmanuel Olúwatómọ̀ náà ni oníròyìn yín. Àkórí ìròyìn tí mo sì mú wá fún yín lónìí òun ni NDLEA tó gba n6.1 billion láti inú títa àwọn dúkìá ògùn tí wọ́n gbà. Iléeṣẹ́ National Drug Law Enforcement Agency tí a mọ̀ sí NDLEA ti kó owó tó lé ní náírà bílíọ̀nù 6 àti mílíọ̀nù 100 kan, ìyẹn n6.1 billion wọlé láti inú títa àwọn ohun ìní tí ilé-ẹjọ́ ti gbà lọ́wọ́ àwọn ẹni tí wọ́n jẹ̀bi ìṣòwò ògùn. NDLEA sọ pé owó náà wá láti inú àtajà gbangba tí wọ́n ṣe fún àwọn ilẹ̀ àti àwọn ohun mìíràn tí ilé-ẹjọ́ ti fi lé ìjọba àpapọ̀ lọ́wọ́ lẹ́yìn tí wọ́n fi hàn pé wọ́n jẹ èrè láti inú ìṣòwò ògùn tí kò bófin mu. Gẹ́gẹ́ bí àlàyé NDLEA, ète àtajà náà ní láti rí i dájú pé àwọn ọ̀daràn kò ní tẹ̀síwájú láti jèrè lórí ọrọ̀ tí wọ́n kó jọ láti inú iṣẹ́ tí kò bófin mu. Nínú àwọn ohun ìní tí wọ́n gbé kalẹ̀ fún títà, 4 péré lórí àwọn olùrà tí wọ́n san iye owó tí a fẹ́ tà wọ́n. Àwọn ohun ìní mìíràn tí kò rí olùrà tó yẹ ni wọ́n kò tà nígbà náà. Alága NDLEA Brigadier General Mohammed Buba Marwa tó ti fẹ̀yìntì sọ pé àbájáde àtajà náà fi hàn pé ilé-iṣẹ́ náà ń ṣiṣẹ́ pẹ̀lú ìmọ́tótó, òdodo àti ìfaramọ́ òfin. Ó sọ pé ìjọba kò ní dojú kọ àwọn olùta ògùn nípa mímú wọn nìkan, ṣùgbọ́n yóò tún gba ọrọ̀ àti ohun ìní tí wọ́n ti fi ọ̀daràn náà kó jọ. Gẹ́gẹ́ bí Marwa ṣe ṣe àlàyé, gbígba ohun ìní lọ́wọ́ àwọn ọ̀daràn tí ọ̀kan lára àwọn ọ̀nà tó lágbára jùlọ láti ba nẹ́tíwọ́ọ̀kì ìṣòwò ògùn jẹ́. Ó ní nígbà tí a bá gba ilé, ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ilẹ̀ àti ohun ìní míì tí wọ́n fi owó ògùn rà, ó máa jẹ́ kí ìkìlọ̀ fún àwọn míì pé èrè ọ̀daràn kì í pẹ́. Bẹ́ẹ̀ ni. Ní àwọn ọdún àìpẹ́ yìí, NDLEA ti tún bomú ìjà sí ìṣòwò ògùn pọ̀ sí káàkiri Nàìjíríà. Wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ ògùn olóró, wọ́n sì ti mú àti dá lẹ́bi ọ̀pọ̀ àwọn tó ń ṣe iṣẹ́ náà. Àwọn amòye sọ wípé owó n6.1 billion tí a rí láti inú àtajà yìí jẹ́ ìgbésẹ̀ pàtàkì míì nínú ìjà ìjọba lòdì sí ìṣòwò ògùn. Wọ́n gbàgbọ́ pé bí a ṣe ń gba ọrọ̀ lọ́wọ́ àwọn ọ̀daràn yóò jẹ́ kó ṣòro fún wọn láti tẹ̀síwájú nínú iṣẹ́ búburú náà. Fún ọ̀pọ̀ ará Nàìjíríà, ìròyìn yìí fi hàn pé àwọn agbófinró kò kàn ń mú àwọn ọ̀daràn nìkan, ṣùgbọ́n wọ́n tún ń ṣiṣẹ́ láti gba ọrọ̀ tí wọ́n kó jọ padà fún àǹfààní gbogbo ará ìlú. Bí ìjàlódì ogun ṣe ń tẹ̀síwájú, NDLEA ti jẹ́ kó mọ̀ pé wọn yóò máa tọpinpin àwọn eré ọ̀daràn, gba ohun ìní wọn, kán sì rí i dájú pé gbogbo ẹni tó bá rúfin nípa ògùn yóò dojú kọ ìyà tó yẹ. Èyí ni ìròyìn tuntun lórí bí NDLEA ṣe gba náírà bílíọ̀nù 6.1 billion láti inú títa àwọn ohun ìní tí a gbà lọ́wọ́ àwọn oníṣòwò ògùn olóòótọ́.
Báyìí ni a rí mọ́ fún ìròyìn títí tí òní. Ẹ ṣé, orúkọ mi ò kúkú yí padà o, Ajíbádé Emmanuel náà ni. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.